Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun èyí tẹ́ tún fún wa lónìí. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ ṣeun. Àánú yín ńkọ́, ìyẹn dúró láéláé. Ọlọ́run wa yìn lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run gbọ́ àdúrà. A dúpẹ́ nítorí àwọn ènìyàn wọ̀nyí. A dúpẹ́ o nítorí pé ẹ ń jẹ́wọ́ ara yín, ẹ ń jẹ́rìí ara yín lójoojúmọ́. Jésù Kristi, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín nílékílé tí ẹ ti ń gbóhùn mi, ní ọ̀dẹ̀ kí ọ̀dẹ̀ tí ẹ ti ń gbóhùn mi, ní ìlúkílùú, ní orílẹ̀-èdè kó orílẹ̀-èdè tí ẹ ti ń gbóhùn mi, ní agbègbè kí agbègbè tí ẹ ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní orúkọ Jésù Kristi, àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Mo ní òjò àánú, mo ní yóò rọ̀ lé yín lórí, yóò rọ̀ lé àwọn ọmọ yín lórí, yóò rọ̀ lé ọkọ yín lórí, yóò rọ̀ lé aya yín lórí. Ní orúkọ Jésù Kristi, ohun gbogbo tí ẹ bá wí lónìí lórúkọ Jésù Kristi, Ọlọ́run ó gbọ́, Ọlọ́run ó gbà, Ọlọ́run ó sì ṣe fún yín lórúkọ Jésù. Kódà yóò ṣe kọjá ìbéèrè yín. Ògo ni fún orúkọ Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ fún àǹfààní tuntun èyí tí Ọlọ́run fún wa. Àǹfààní ọ̀tun ìtàtúndígbà lónìí. A yìn Ọlọ́run nítorí pé ó ṣeun, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Torí pé ẹ tiẹ̀ lè gbóhùn mi. Èmi náà ní ìgbàgbọ́ wípé ẹ̀yin náà wà ní ẹ̀gbẹ́ kejì tí a jọ ń gbàdúrà. Orí ọ̀fẹ́ ni o, orí ọ̀fẹ́ ìyè. Lórúkọ Jésù Kristi, ẹkún ò ní bọ́ sílẹ̀ yín lórúkọ Jésù. A ó máa tẹ̀síwájú láti máa sọ nípa program wa ní oṣù August. Ara iṣẹ́ tí a ní ṣe gangan nìyẹn, tá a máa tẹnumọ́ àwọn program wa ní ojoojúmọ́. Kí àwọn èèyàn kó má di pé mi ò gbọ́ ní, mi ò mọ̀ ní, kò yé mi ní pé ẹlẹ́ máa wà, kò yé mi pé program wà. Gbogbo yẹn ni a fẹ́ eliminate. Òun la ṣe tètè bẹ̀rẹ̀ kíákíá báyìí. A sì pẹ̀lú Ọlọ́run tó mú kó ṣeé ṣe ní London ní on the 9th of August. Ọjọ́ Friday ní ọjọ́ náà bọ́ sí, ọjọ́ Friday ló bọ́ sí. Then tabati ní August kan náà ní on the 23rd and 24th ní Freiburg ní Germany. Àti kọjá sí Europe nìyẹn. Ní ẹsẹ̀ méjèèjì la fi wọ Europe nìyẹn. Á di ọ̀dọ̀ yín náà láìpẹ́ yìí lágbára Ọlọ́run. Bọ́lọ́run ti bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè. Ìrere Jésù yóò tún dé ọ̀dọ̀ yín. Mi ní ẹ̀ tí ìgbórúkọ Jésù rí o, ẹ̀ ń gbọ́ o. Ṣùgbọ́n alámọ̀ọ́mọ̀ nǹkan ni. Bóyá ńgbà táwọn ará bíi bá ń wá ṣéǹjì díẹ̀ lápò. Tó bá yẹ kí wọ́n náà ti wò pé àkókò máa tó báyìí láti ra mọ́tò tuntun, láti ra jẹ́ẹ̀tì tuntun. Bóyá yẹn náà ń dé àdúgbò yín. Ṣùgbọ́n eléyìí láti bọ́ lọ́wọ́ agbára òkùnkùn. Láti gbé ìgbé ayé tí Ọlọ́run gan yàn fún yín gangan. Ó ní ìdojúkọ wa. Mo sì gbàdúrà pé Ọlọ́run yóò gbọ́ àdúrà yín. Gbogbo ẹ̀yin tí ẹ ti pinnu pé ẹ máa wá, ẹ ò ní rí ìdíwọ́ tàbí ìdènà lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ìdìdí Ọlọ́run, the seal of God. Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn, seal? Àmì làbá pè é, ṣùgbọ́n ó jinlẹ̀ ju àmì lọ. Ìdìdí náà máa ń pè é, seal. Gbogbo alamọ̀ kan tán pè ní seal. Nígbà tó bá fún wa ní certificate tí ò ní seal, ó yẹ kéèyàn wò lẹ́ẹ̀mejì kó tó sanwó ẹ̀. Bẹ́ẹ̀ ni. Nígbà tó bá ní mọ́mì lọ́ọ̀yà kan pè yín ní mọ́mì visa yín ti jáde. Ẹ wá débẹ̀ ẹ ṣí gbogbo páálí yẹn láti ìbẹ̀rẹ̀ dópin. Ẹ kàn ní tán fi báírò kọ́ síbẹ̀ pé visa. Wọ́n kàn báírò náà fi kàn ní visa sí péjì kan. Ẹ wá ń yọ̀ ṣẹ́ńpẹ́ ní ọmọ nǹkan tó ń ṣe nìyẹn. Tó bá ní naturalization yín wọ́n máa ti ṣe ìjọba orílẹ̀-èdè yẹn máa ti gbà. Wọ́n ní ẹ ti dọmọ ìlú nìyẹn. Táà lè fi débẹ̀. Nígbà tẹ́ ẹ máa débẹ̀, lẹ́tà tí wọ́n fún yín wọn ò sáìn yẹn, wọn ò fi déètì sí. Ṣé ẹ mọ̀ pé arúmọjẹ nìyẹn? Ìdìdí òun ni ó ń jẹ́ kí nǹkan di òótọ́. Ìdí ló ń jẹ́ kí nǹkan jẹ́ authentic. Tán ní eléyìí ti wà gangan ni. Ẹ̀rí òun náà ni ó yẹ kí gbogbo ọmọ Ọlọ́run kó máa sapá láti jẹ́ kí àmì Ọlọ́run yẹn, ìdìdí ẹ̀ kó wà lára wa. Ìyẹn gangan ni wọ́n pè ní ọmọ Ọlọ́run, kì í ṣe àfẹnujẹ́ Kìrìsìtẹ́nì. Tàbí Kìrìsìtẹ́nì téèyàn ń ṣe tí kò tiẹ̀ mọ nǹkan tán. Ó kàn ń lọ náà, ó kàn bá wọn lọ ṣọ́ọ̀ṣì ni kò yé, ń lọ bá wọn lórí òkè ni kò yé. Wọ́n ní kan gbé mu ẹlò náà kàn gbé lọ, kò mọ nǹkan tó, kò tiẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ìyẹn kọ́ náà ń pè ní ọmọ Ọlọ́run o.
torí pé Sátánì àkàn máa wúrọ̀ àwọn bẹ́ẹ̀ ni adìyẹ ọdún ṣáá ni wọ́n má adìyẹ ọdún adìyẹ ọdún lèèyàn máa ń bọ́ dáadáa a máa sanra kì í ṣe pé èèyàn láìkí adìyẹ tó bẹ́ẹ̀ èèyàn láìkí fámílì ẹ̀ tó bẹ́ẹ̀ èèyàn fẹ́ jẹ́ kó tóbi ní kẹ́ran ẹ̀ lè ṣe ṣọ̀mùṣọ̀mù lẹ́nu ni mo gbàdúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí òkùnkùn wọn ò ní fi àmì wọn sí yín lára lórúkọ Jésù ibi tá a ti máa bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ wò tẹ́ bá jẹ́ olùtẹ̀lé àwọn ẹ̀kọ́ wa ẹ ti ń tẹ̀lé àwọn ẹ̀kọ́ wa tipẹ́ tẹ́ bá ti pẹ́ ni o torí tẹ́ ẹ bá ti pẹ́ àwọn aspect kan wà nínú ẹ̀kọ́ wa tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ kàn rò bóyá ìtẹ̀yìn ṣe lọ́wọ́lọ́wọ́ bá ara ìsìn Kristi ni ṣùgbọ́n tó bá ti pẹ́ ti pẹ́ ẹ ti ní ọ̀pọ̀lọpọ̀ òye kíní kan wà tá a sì máa ń sọ ẹyọ léra wípé kò síbi tó sèfù fún yín o gbogbo nǹkan tí wọ́n ń tà fún yín yẹn kì í kò sèfù fún yín kò mú ọ̀nà kò pé yín láti bí ìdẹnu ọ̀nà yẹn pé ẹ mú iye owó báyìí wá òwúrà tó bá pé yín ni kí lè rí mú bọ̀ látọ̀dún yìí kò pé yín o kò lè pé yín láéláé kì í ṣèpè o gbogbo nǹkan tán ni ó yá ìgbéni fún ẹni tí a kò rán tó ń jíṣẹ́ ẹ̀mí Ọlọ́run kò lè pé èèyàn torí pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ gan wọ́n mọ̀ pé ẹni ìgbéni wọn ò kí àmọ́ owó yẹn nìkan ni wọ́n bá dì wọ́n á tún máa sọ ọ̀rọ̀ yẹn dẹ̀kẹ̀rẹ́ ó wúwo débi pé ìran ẹlòmíì méjìlá wọn ò lè dá gbé ṣùgbọ́n akọ ẹ̀gbìn yẹn sínú ayé wọn á ní ìgbéni fún ẹni tí Ọlọ́run ò rán tó ń jíṣẹ́ ẹ̀mí Olúwa Ọlọ́run dẹ̀ rán òun tó ń sọ̀rọ̀ yẹn fúnra ẹ̀ rí pé àwọn àbí wọ́n ti ta ọkàn wọn fún Sátánì wọn ò kí àmọ́ torí kíni nítorí owó èyí ò sèfù nítorí pé o màdúrà àgbà o sèfù tó pé ẹ mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Sátánì mọ̀ Báíbù jù yín lọ pé èèyàn gbàgbé ọlọ́jọ́ gbọ́rọ̀ ìyẹn kọ́ ló máa mú kí ènìyàn wà ní abẹ́ ààbò Ọlọ́run òótọ́ ẹgbà mo sọ fún yín bẹ́ẹ̀ ni okoro ni mo ń sọ fún yín yẹn ó lè le díẹ̀ pé kò sí orí òkè tí mi mọ̀ orí òkè bàbá kinní kan orí òkè ìyá kinní kan orí òkè táwọn obìnrin òkè ń dé orí òkè táwọn ọkùnrin nìkan ló gbogbo yẹn kò mú yín secure nínú Kristi ẹgbà mo sọ fún yín ó lè ràn yín lọ́wọ́ díẹ̀díẹ̀ kò lè débì kankan kò lè go a long way bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo inú Jésù Kristi àti èdìdí ẹ̀ nípasẹ̀ mímọ́ lára wa ó nìkan ló mú abọ́yọ pátápátá tiẹ̀ tún ni kì í ṣe pé kàn mú abọ́yọ ṣá a máa sọ fẹ́ lómi pé àjẹ́wà ń lé yín o ó fẹ́ pa yín jẹ o á dẹ̀ máa tọ̀ sára màá ní kẹ́ẹ̀nẹ̀ àjẹ́wò in the scheme of things nípa tẹ̀mí àjẹ́ òun ló wà ní sub-zero ní position wọn ipò wọn sub-zero mọ̀ kí tó gbé ní sub-zero ní position wọn ẹlòmíì ilé babaláwo bó ṣe ń lọ lé dáhùn ṣe lámà lé babaláwo tó jẹ́ pé abẹ́ àjẹ́ láwọn gan tún wá wà ayé mi ò ní bàjẹ́ ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ dáadáa fúnra yín mo ní ayé mi ò ní bàjẹ́ Ọlọ́run mi o kéèyàn kàn gba ìdìdí Jésù nípasẹ̀ ẹ̀mí mímọ́ kí ló tún kù láyé yìí gangan tó lè dẹ́rù bá ẹ̀gbọ́n kan tí ìwé Éfésù sọ ni Ephesians chapter 1 verse 13 ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní nínú ẹ má bínú èdè òyìnbó yẹn ló wà níwájú mi tábàdí tí máa ń ka bíbélì ní èdè Yorùbá fún yín mo ṣe ń kà lóyìnbó yẹn ni mo ń translate ẹ lọ nítorí mi ò rely lórí Yorùbá Bible gangan àwọn ẹ̀rọ ti pọ̀ jù mo fẹ́ kí n tó òyìnbó sọ gangan mo fẹ́ kí èdè kí New King James Version tó sọ gangan ni mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín bí ẹ sọ pé ó ní nínú rẹ̀ ni ẹ gbàgbọ́ bákan náà nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ náà ó ní nínú Kristi lẹ gbàgbọ́ nígbà tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ náà àní ìrere ìgbàlà yín àti pẹ̀lú bákan náà lẹ́yìn tí ẹ ti gbàgbọ́ a fi ẹ̀mí mọ́ ìlérí ṣe èdìdì yín lẹ́yìn tí ẹ ti gbàgbọ́ lẹ́yìn ìgbà tí ẹ ti gbọ́ nípa ìrere Jésù tí ẹ ti gbọ́ tán immediately nígbà tí ẹ dẹ̀ gbàgbọ́ yẹn tẹ́ ẹ gba pásítọ̀ kankan gbọ́ tẹ́ ẹ gba ètò iṣẹ́ kankan gbọ́ tẹ́ ẹ gba àwọn àmúlùmálà vision kankan gbọ́ Bíbélì wa tẹ̀síwájú pé ó ní a ti fi ìdìdí àti fi dì yín àti fi ìdìdí dì yín nípasẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀rí tí Ọlọ́run bá fi ìdìdí rẹ̀ sí yín lára ẹ ó gbé nínú ìmọ́lẹ̀ in fact wọ́n á máa pe àwọn àdúrà kan ètí ẹ̀ ní bá wọn gbà ẹ̀ ní èyí tẹ́ bá wọn gbà ẹ̀ kàn máa yin Ọlọ́run ní ẹgbàá mi sọ fún yín ó ti ṣẹlẹ̀ dáadáa sí wa rí
àwa lọ program kan wá pé àdúrà kan àwa kan máa change àdúrà yẹn máa yin Ọlọ́run ní Olúwa ẹ ṣé fún oore ọ̀fẹ́ tí a rí níwájú yín, Olúwa ẹ ṣé fún àwọn ọmọ wa, Olúwa ẹ ṣé fún iṣẹ́ ìránṣẹ́ wa, Olúwa ẹ ṣé fún àwọn pastors wa, Olúwa ẹ ṣé fún àwọn ọmọ ìjọ wa, Olúwa ẹ ṣé fún àwọn tó tẹ̀lé iṣẹ́ rẹ̀. Bá àdúrà táwa ń gbà ti wà nìyẹn, torí a ò bá wọn ìrírí tó ń sọ yẹn a ò bá wọn ní, so báwo la ṣe máa gbàdúrà ṣe lòdì sí ìrírí tá a bá wọn ní tá a mọ̀ ń pa ẹ̀. Jésù Olúwa ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run níbi tí ọwọ́ òkùnkùn ò lè dé. Bàdúrà yẹn ṣe lọ gan ni, ibi tá a ti máa bẹ̀rẹ̀ àdúrà ẹ rí i pé ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yẹn nìyẹn, níbi tọ́wọ́ òkùnkùn ò lè dé tọ́lọ́run bá fi yín síbẹ̀ ó tán o. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà pé kọ́lọ́run wẹ̀mí òkun kó jáde ká máa wò. Oh Lord, put your seal on me so I can live in the light of God where the hand of darkness cannot reach. Jésù Olúwa ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run níbi tí ọwọ́ òkùnkùn ò lè dé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ fi èdìdì yín, Olúwa ẹ fi sí mi lára, Olúwa ẹ fi èdìdì yín ẹ fi sí àwọn ọmọ mi lára, Olúwa ẹ fi èdìdì yín ẹ fi sí ìdílé mi lára lórúkọ Jésù Kristi, kí a lè gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run níbi tí ọwọ́ òkùnkùn ò lè dé. Lórúkọ Jésù Kristi ká lè gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run níbi tí ọwọ́ òkùnkùn ò lè dé. Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù Kristi. Olúwa gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣe rí ìkórìtà tí a ta wà yìí tá à ń bá ṣe ń gbàdúrà yẹn ó ní kọ̀ǹsánù. Mo tún rántí àwọn kọ̀ǹsánù mi ẹ̀yọ́ nípa irú ẹ̀sìn tí àwa kìrìsìtẹ́nì tá à ń sìn. Mo ní kọ̀ǹsánù gan o lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan o about Christianity gan. Màá kàn wá ìgbà míì á kàn jókòó nílé wa á gbẹnulé á máa sọ àwọn concerns wa. Ìgbà míì á yọrí sí àdúrà pé Olúwa kan ṣe àwọn ìníyè kí ni gbogbo ilé ìwọ lọ́hùn. Ìgbà míì oh my God ṣe rí ọ̀pọ̀ kìrìsìtẹ́nì wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ agbára òkùnkùn, àwọn náà fẹ́ di ẹni ìbùkún, wọ́n fẹ́ nǹkan tó dáa nínú ayé yìí ṣùgbọ́n wọn ò tẹ̀lé òtítọ́ Bíbélì. Àrékérekè pásítọ̀ òun ni wọ́n tẹ́tí sí, onìkan náà dẹ̀ ń tẹ̀lé. Ẹ wá gbọ́ báwo wá ni wọ́n á ti wá rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run báyìí kọ́ ara concern wà nìyẹn. Ṣé àwọn kìrìsìtẹ́nì tí mo ń sọ̀rọ̀ wọ̀nyí àwọn á kàn create version Christianity tí wọ́n ṣá version Christianity wọn ni wọ́n á kàn create orí ẹ̀ náà dẹ̀ máa wà, wọn ò tí kò sí nǹkan tó kàn wọ́n. Wọ́n á máa wá justify ara wọn ọ̀nà ìdí tí wọ́n fi ń ṣe déédéé. Mo sọ lẹ́ẹ̀kan ẹ tuntun sọ náà mo ní ayé mi ò ní bàjẹ́. Ọlọ́run mi ò ayé kan tá a wá ẹ̀, ayé kan téèyàn wá ẹ̀ kó dẹ̀ farabalẹ̀ ṣe kúmọkúmọ. Báwo ni ara ò ṣe ní ta Ọlọ́run gan? Kìrìsìtẹ́nì a máa sin Ọlọ́run ní ọ̀nà tó pé wọn lọ́nà tán láìkì, kì í ṣe ọ̀nà tí Ọlọ́run fúnra ẹ̀ tó là kalẹ̀. Òun ló fà á o ẹ̀yin ọmọ Ọlọ́run tá a ṣe kíà lórí àwọn ọmọ wa tí wọ́n bá sin Ọlọ́run. Òun ló fà á tá a ṣe kíà lórí àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n bá sin Ọlọ́run àkíà. Torí pé a ti wà ní comfort zone wa, ti gbàgbọ́ pé tẹ́mi bá ti wà okay àwọn ọmọ mi máa wà. Irọ́ ni o. Gbogbo àlà ń sọ pé ìgbàgbọ́ bàbá ò gba ọmọ la, gbogbo àlà ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn o. Olúkúlùkù máa ru ẹrù ara yẹn, kò possible nǹkan tẹ́ ń sọ yẹn o. Ẹ má create version Christianity yín, ohun tí Bíbélì bá sọ gangan òun ni kẹ́ ẹ jẹ́ ká ṣe. Ibẹ̀ ni ìsinmi wá wà, ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wá wà. Ẹ wo ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí bí torí concern yẹn mo fẹ́ mú kúrò lọ́kàn mi kí n lè concentrate lórí àdúrà tòní. Jésù Olúwa ẹ mú ìgbàlà tòótọ́ wọ inú ìdílé mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa. Mo fẹ́ jẹ́ ká ní ministry kan láti alẹ́ yìí lọ. Ẹ̀yin ti lè bọ́ sí, ẹ̀yin lè máa ti bọ́ sálẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀yin àwọn country kan wà jẹ́ pé wọ́n wà behind wa ní Nàìjíríà. Àwọn country mo sọ̀rọ̀ bíi Canada, mo sọ̀rọ̀ bíi America, wọ́n bí ẹ̀yin wa náà wà. Àwọn country kan wà kan ti wà wọ́n ti wọ òru lọ gan báyìí ṣùgbọ́n àkókò tí ì bá jẹ́ ní ọ̀dọ̀ yín. Mo fẹ́ kẹ́ decide lónìí láti ní ministry kan. Ministry yẹn ni wípé gbogbo ẹni tó mọ̀ yín pátá wọ́n gbọ́dọ̀ wá sínú ìmọ̀ Ọlọ́run. Ministry gidi ni tẹ́ ẹ bá ní ministry yẹn ẹ rí bí ayé yín á ṣe yí padà tó. Jésù Olúwa ẹ mú ìgbàlà tòótọ́ wọ inú ìdílé mi kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa. Oh Lord, bring the true salvation into my family so that Satan will not claim victory over us. Jésù Olúwa
Olúwa ẹ mú ìgbàlà tòótọ́ wọ inú ìdílé mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lé wa lórí, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí àwọn ọmọ mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí iṣẹ́ mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí ìtẹ̀síwájú mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo máa gbàdúrà bàbá. Olúwa ẹ mú ìgbàlà tòótọ́, Olúwa ẹ mú wọnú ìdílé mi, Olúwa ẹ gbà wá lọ́wọ́ àgàmúrara ìgbàgbọ́, Olúwa ẹ mú ìgbàgbọ́ tòótọ́ wọnú ìdílé mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa. Olúwa ẹ mú ìgbàlà tòótọ́ wọnú ìdílé mi, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa. Olúwa ẹ gbà wá lọ́wọ́ àgàmúrara, Olúwa ẹ gbà wá lọ́wọ́ ìgbàgbọ́ tí ò fẹsẹ̀ múlẹ̀, kí èṣù má lè yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa. Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì kan a ti gbé wọn lórí ìpìlẹ̀ tí ò lè mì, ìbílẹ̀ pé ní ìpìlẹ̀ tó dúró ṣinṣin. Irọ́, kò sí nǹkan tó lè mì wọ́n. Àwọn kìrìsìtẹ́nì kan wà bẹ́ẹ̀. Oh God, oh God, wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o. Wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o. Ẹ wò, nígbà tí èdìdì Jésù tá bá ti fi dìyàn pa báyìí, tá bá ti gbélé èèyàn lára báyìí, ìyẹn ni pé àmì ti Ọlọ́run gan tá ti fi sí lára báyìí, ó ti dúró lórí ìpìlẹ̀ tí wọ́n lè ṣí díẹ̀ nìyẹn o. Ìgbà yẹn lè máa gbọ́ pé àwọn ọ̀tá ṣe wọ́n gbà kámú. Ẹ̀yìn ńkọ́, ẹ lè gbàdúrà kọ́tà má ṣe nǹkan kan. Ọlọ́run sínú irú àdúrà bẹ́ẹ̀ pé Olúwa má gbà ọ̀tá láàyè pé kó rìn lórí ọ̀rọ̀ mi. Bá kí ló kan Ọlọ́run pẹ̀lú ọ̀tá ló nira ẹ̀. Owó mọ́tò tó bá fi wọ mọ́tò lọ́lé babaláwo, òun ló ní nǹkan ẹ̀. Owó tó yẹ kó fi ṣe rere tó bá ní òun fẹ́ máa kó fún àwọn aláwo ni, kí ló kan ti yín bẹ̀? Ṣùgbọ́n èyí tó wà ń bẹ̀ ni pé ká ti fi èdìdì Ọlọ́run dì yín débi pé wọ́n ò sùn odidi ọjọ́ mẹ́ta, ẹ̀yin dẹ̀ ń sùn tẹ́ ń falala, ẹ ò dẹ̀ mọ́ lára. Kí ló fà á? Torí pé ọwọ́ òkùnkùn lè dí ọ̀dọ̀ yín. Mo ka ibì kan nínú Bíbélì, ó wà very exciting. Oh God, oh God. Bí mo ṣe ń kà lọ́pọ̀lọ́ báyìí, ó dẹ̀ ṣe ń pa mí lẹ́rìn. 2 Timothy chapter 2 verse 19. Oh my God. 2 Timothy chapter 2 verse 19. Ó ní ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ó ní èdìdì yìí pé oh God, oh God. Now, oh God. Èdè ìgbé ó ní nevertheless, the solid foundation of God stands, having this seal. Ṣé rí wọ́n ibi tán sọ bẹ́ẹ̀ ni wípé ìpìlẹ̀ Ọlọ́run ó dúró ṣinṣin, ó dẹ̀ ní èdìdì kan. Wọ́n wá sọ nǹkan tí a kọ sára èdìdì yẹn ní kọ́kọ́rọ́ méjì tó ní agbára. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀, mo fẹ́ sáré kó fẹ́ kárí kinní kan. Wípé ṣe rí, torí pé Sátánì ti mọ̀ pé àkókò sí púpọ̀ mọ́. Bíbélì fi hàn wá pé ó ń ṣe overtime. Ó ń ṣe overtime lójoojúmọ́. Ṣùgbọ́n àwọn tó bá ti ní èdìdì Ọlọ́run nìkan àwọn ló bọ́ o. Àwọn tí ò bá ní èdìdì Ọlọ́run wọn ò bọ́ o. Tí wọ́n bá àwọn nìyẹn o. Àwọn ló ń di victim. Àwọn ni wọ́n ń pe sọ́ọ̀rì fún. Àwọn nìkan dàrú mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá pẹ̀lú gbogbo ọgbọ́n wọn, pẹ̀lú ideas tó wà lọ́pọlọ wọn, wọ́n máa try náà ni kò ní bọ́ sí. Kí ló fà á? Ọwọ́ òkùnkùn sì dé ọ̀dọ̀ wọn. Á sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fi èdìdì yín sí mi lára, kí n lè gbé ayé mi nínú ìtura. Kọ́lọ́n kó fi èdìdì ẹ̀ sí wa lára, ká lè gbé ayé wa nínú ìtura, káwọn ọmọ wa lè gbé ayé wọn nínú ìtura. Gbogbo kòókò jàǹjàǹ pákáleke, àìní ìbàlẹ̀ ọkàn, àìróorun gidi sùn, àgọ́ ara ní oríṣiríṣi àìsàn àgọ́ ara ń gbà míì á dẹ̀ máa behave gbígbà tó yẹ pé wọ́n lu samba lórí ẹ̀, tàbí wọ́n lu kóńgà. Mọ̀ lu kóńgà, wọ́n kì í dúró lórí ìlú kóńgà, wọ́n lù lẹ́gbẹ̀ẹ́ lù lọ́tún ni. Kìrìsìtẹ́nì míì wọ́n á lù lójú oorun bí ẹni lu bàrà, tàbí bí ẹni lu aṣọ òfì. Wọn kì í fọ́ lómi, wọ́n máa ń lù ni. Kìrìsìtẹ́nì míì ti wá di aṣọ òfì lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn. Ó yẹ kí kìrìsìtẹ́nì wọn sọ pé enough is enough now. Ó yẹ kó sọ pé ó ti tó.
Oh Lord, put your seal on me so I can live my life in comfort. Jésù Olúwa, ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé ìgbé ayé mi nínú ìtura. Ẹ fi èdìdì yín sí àwọn ọmọ mi lára kí wọ́n lè gbé ìgbé ayé wọn nínú ìtura. Ẹ fi èdìdì yín sí ìdílé mi lára kí ìdílé mi lè gbé ayé rẹ̀ nínú ìtura. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ fi èdìdì yín sí mi lára. Olúwa ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé ìgbé ayé mi nínú ìtura. Olúwa ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé ìgbé ayé mi nínú ìtura. Ẹ fi èdìdì yín sí àwọn ọmọ mi lára kí wọ́n lè gbé ìgbé ayé wọn nínú ìtura. Ẹ fi èdìdì yín sí aya mi lára kó lè gbé ayé rẹ̀ nínú ìtura. Ẹ fi èdìdì yín sí ayé ọkọ mi lára kí ọkọ mi lè gbé ìgbé ayé rẹ̀ nínú ìtura. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fi èdìdì yín sí mi lára. Olúwa ẹ fi èdìdì yín sí mi lára kí n lè gbé ìgbé ayé mi nínú ìtura. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wò, àṣírí kan wà nínú ẹsẹ̀ Bíbélì yẹn. Mo fẹ́ gbẹ́nu lé lẹ́ẹ̀kan ṣùgbọ́n àdúrà tí mo pè é ní òun ní ó jẹ́ kí n ṣàlàyé ẹ gbọ́ ni. Ó ní ṣùgbọ́n ìyẹn 2 Timothy chapter 2 verse 19. Ó ní ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dúró ìpìlẹ̀ Ọlọ́run tó dájú ó dúró ṣinṣin. Ó ní ìdìdí yìí pé 1. Olúwa mọ àwọn tí ṣe tirẹ̀. Lára ìdìdí tí Ọlọ́run fi dì wá yẹn, ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo rí kà níbẹ̀ ni wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀. Ṣé mo ká dé ń sọ lójoojúmọ́ pé ìbáṣepọ̀ yín pẹ̀lú Ọlọ́run ló ṣe pàtàkì o. Kì í ṣe iye ọjọ́ tẹ́lẹ̀ fi gbà àwẹ̀ o. Kì í ṣe bẹ́ẹ̀ ṣe máa tó àgbà tó irọ́ o. Àwọn kan táwọn ará bí ń sọ fún yín, àwọn ò ní relationship pẹ̀lú Ọlọ́run ni o. Ẹni tí ó bá dẹ̀ ní nǹkan ò lè fún yàn o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Ọ̀gọ̀rọ̀ àìmọye àwọn pásítọ̀ jẹ́ pé wọ́n á hùwà míì nígbà míì aláìgbàgbọ́ gan ò gbọdọ̀ wú. Wọn ò ní ìbáṣepọ̀ kan pẹ̀lú Jésù. So nǹkan tí wọn ò dẹ̀ níyẹn wọn ò lè fún yín. Ẹ wù rí nínú ìwà àti ìṣe wọn ni ọwọ́ yín ló wá kù sí torí pé olúkúlùkù ní òru ẹrù ara rẹ̀. Lára ní ọ̀tán kọ́kọ́ sí èdìdí yẹn ni wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀. Ẹjọ́ ṣáájẹ́ kí wọ́n ráre lójú ẹ̀ kò ní gbà. Ibi àkọ́kọ́ nìyẹn. Nǹkan tí èdìdí àkọ́kọ́ túmọ̀ sí nìyẹn. Now ó ní àti pẹ̀lú ìyẹn number 2 fẹ́ sọ. Ó ní kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa dúró kó kúrò nínú àìṣòótọ́. Olúkúlùkù ẹni tí ń ké pe Olúwa kó kúrò nínú àìṣòdodo. Àìṣòótọ́ ló ń jẹ́ àìṣòdodo. Kìrìsìtẹ́nì mi tó bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ lọ verify ẹ̀. Ayé mi o, kìrìsìtẹ́nì ni o. Ó pẹ̀lú ọmọ Ọlọ́run. Ó dẹ̀ pé kí Ọlọ́run fi èdìdì di òun ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ fún yín ẹ gbọ́dọ̀ lọ verify ẹ̀ torí ẹ gbàgbọ́ mọ́. Ọ̀rọ̀ ẹ̀ ò ní òótọ́ nínú. Ẹ̀rí. Bíbélì sọ pé ó gbọ́dọ̀ kúrò nínú àìṣòótọ́. Ìgbà yẹn ni ìdìdí yẹn kó tó lè maintain tí òfin ní expire mọ́ lórí. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Àṣírí ibẹ̀ lẹ́ ń gbọ́ yẹn. Ẹ̀rí. A sọ fún Ọlọ́run. Ó mà ṣe o. Kìrìsìtẹ́nì mi ẹ lè bá fowó dá. A máa sọ fún yín ni alẹ́ mi ò fowó ṣeré o. Èmi ò fowó ṣeré o. Owó ìṣá náà ni àtowó onírú àtowó aláta á jàn pọ̀ ní kò kíá. A ti kọ́kọ́ jàn pọ̀ náà a máa explain later. Bọ́dà kan ló sọ bẹ́ẹ̀ ó lóun á jẹun gbogbo ẹ̀pọ̀ náà wọ́n á máa explain later. Ọlọ́run mi o. Màá mú owó títí báyìí mo ní bọ̀dà ẹ̀dẹ̀ ní kìrìsìtẹ́nì ní ibà ó lágbára Ọlọ́run. Ṣé olùmọ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn mo ní oríkàkùn ló wá create version Christianity fúnra ẹ̀. Irú ẹni yẹn náà pé ẹni kìrìsìtẹ́nì. Jésù Olúwa. Ẹ fún ìdílé mi ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Oore ọ̀fẹ́ ni. Ṣé ìwà mímọ́ yẹn ó rọ àwọn kan lọ́rùn débi pé wọn ò tiẹ̀ owó táwọn kan sì ń struggle fún àwọn ti kọjá ẹ̀. Oore ọ̀fẹ́ ni. Kì í ṣe kó yá àwọn yẹn smart. Oh Lord, give my family the grace of holiness. Oore ọ̀fẹ́ ìwà mímọ́. Ẹ wo lójú ayé yín lójú ẹ̀mí yín tí Ọlọ́run bá fún àwọn yín ní oore ọ̀fẹ́ ìwà mímọ́ wọ́n mọ̀ yàtọ̀ láàrin right and wrong. Nǹkan tó ń pè ní peer pressure wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Èyí tí àwọn ọmọ ìpáǹlé àwọn ọmọ tó mu drugs èyí tí wọ́n bá fi influence wọn àwọn ló máa tún influence àwọn wọ̀nyẹn lọ́hùn. Oh my God, oore ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ mo fẹ́ kẹ́ bẹ̀bẹ̀ fún kẹ́ lè ní ìsinmi lórí àwọn ọmọ ó kẹ́ lè ní ìsinmi lórí ọkọ yín tí ọkọ yín bá ní oore ọ̀fẹ́ ìwà mímọ́ ẹ ò ní máa yẹ fóònù ẹ wò torí pé ẹ ti máa kọjá stage yẹn pé Ọlọ́run ti fún ní oore ọ̀fẹ́ ìwà mímọ́ kò sí nǹkan tẹ gbogbo nǹkan mẹ́yìn ò tiẹ̀ sí lára nǹkan tí family yín rò ọkàn sáni tọ́lọ́ bá fún ìyàwó yín ní oore ọ̀fẹ́ ìwà mímọ́ ẹ wò ẹ bẹ̀ Ọlọ́run pé Olúwa ṣé ayé mi tó wà tí màá tún wá ẹ ti máa gbàdúrà yẹn sílẹ̀ báyìí pé Olúwa obìnrin ni kẹ́ ẹ fún mi o torí pé ó ní oore ọ̀fẹ́ ìwà mímọ́ Jésù Olúwa
ẹ fún ìdílé mi ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ fún ìdílé mi ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Ìdílé mi Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìwà mímọ́. Oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ fi fún wa. Oore ọ̀fẹ́ ìwà mímọ́. Olúwa ẹ fi fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ṣe rí síìlì yẹn, ìdí tí mo fi ń sọ pé relationship pẹ̀lú Jésù, ìbáṣepọ̀ pẹ̀lú Jésù, mo ṣàn rí pé Jésù yẹn mo ń dárúkọ, ìdí ẹ̀ ni pé ara Jésù ni Ọlọ́run fi ìdìdí yẹn sí. So tí ìdìdí yẹn bá fẹ́ di ara yín, ara Jésù láti yá àyà díẹ̀ náà ẹ̀ láti máa lẹ̀ mọ́ yín lára. Jésù ni Ọlọ́run hand over ìdìdí yẹn sí. So òun náà ló máa fi fún wa. Bíbélì ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. John chapter 6 verse 27. Oh God. John chapter 6 verse 27. Bíbélì sọ pé ó ní ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ń ṣègbé. Ẹ ká má ṣiṣẹ́ fún oúnjẹ tó ń ṣègbé. Ó ní ṣùgbọ́n fún oúnjẹ tí ó wà títí di ayé àìnípẹ̀kun, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín. Ìyẹn Jésù ni ọmọ ènìyàn. Èyí tí Jésù yóò fi fún yín. Nítorí pé òun ni Ọlọ́run bàbá ti fi ìdìdí sí lára. Òun ni Ọlọ́run bàbá ti fi ìdìdí sí lára. Now, èdè òyìnbó ẹ̀yẹn mo láìkẹ́ gan. Ó ní do not labour for the food which perishes, but for the food which endures to everlasting life, which the Son of Man will give you, because God the Father has set his seal on him. Ara ẹ̀ gangan ni ìdìdí yẹn wà. Ibẹ̀ gangan òun náà máa fi sí wàhálà. Ibo ni mò ń lọ lórí ọ̀rọ̀ yìí gangan? Ẹ wò ní ìkórìtà tá a dé yìí, ẹ jọ̀ọ́ mo gbà wá níyànjú, mo bẹ̀ wá, mo rọ̀ wá, wípé ẹ má give up lórí àwọn ọmọ yín. Ẹ gbọ́, mo ní mo bẹ̀ wá, mo rọ̀ wá, mo pàrọwà fún wa pé lábẹ́ bó ti kú, mi ò mọ state àwọn ọmọ yín báyìí o. Mi ò mọ̀ bóyá gbogbo wọn òun ló ti dà nǹkan rú mọ́ yín lọ́wọ́ o, àbẹ́yọ kan, àbí ẹ̀yin gbádùn Jésù lára wọn. Mi ò mọ̀ o, ṣùgbọ́n ohun tí ọkàn mi ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé ẹ jọ̀ọ́ passion tèmi ni ẹ gbà bẹ́ẹ̀. Ìgbà míì gan mi ìmùgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ kì í ṣeré o, because 24/7 àwọn ọ̀dọ́ kìrìsìtẹ́nì, àwọn children kìrìsìtẹ́nì tòde òní òun ni passion mi. So ó máa ń dàrú mọ́ra. Ẹ má jẹ́ ń tàn yín, tó wà ń bẹ nìyẹn. Tọ́lọ́run bá sọ ń gbà mí, màá ti rò bóyá ọkàn mi ló ń bá mi sọ̀rọ̀ yẹn. Ìgbà míì tọ́kàn mi bá ń sọ ń gbà mí, á kà mí ládùúgbò bí kí màá rò bí Ọlọ́run ló ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀. Torí ó ti wà obsessed about it. Ẹ̀yin ò tẹ́ bá fi bú mi, mi ò kò lè dùn mí àtọ́. Òkodoro ni àwọn tó close mọ́ mi mọ̀ pé tó bá ti di àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́, òbí tó bá ti jókòó pẹ̀lú wọn, èmi àti kì í ṣọ̀rẹ́ ara àtọ́. A kàn lè kíra o, but a lè mọ́ra bẹ́yẹn. Ẹ̀rí mi ìdẹ̀fẹ́ kẹ́ sápamọ́ sábẹ́ àwọn ọmọdé èdè òsìn. Ẹ má ti sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn o. Bí ìgbà téèyàn ń dígí grave ara ẹ̀ ni. Ẹ̀rí ẹ̀yin náà imagine ibi tí ayọ̀ yín á wà tí àwọn ọmọ yín bá mọ Ọlọ́run jù yín lọ. Mo ti pé àdúrà yìí dáadáa. Ibi tí mò ń lọ gangan ni wíkẹ́ tí mo bí tí mò ń lọ. Ẹ kàn imagine pé báwo láyọ̀ yín ṣe máa kún tó. Ibi tẹ́yìn mọ Ọlọ́run dé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, káwọn ọmọ yín wá lọ mọ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe rò bí ayọ̀ yín á kún tó? Jésù Olúwa, ẹ jẹ́ kí àwọn ọmọ mi mọ̀ yín jù mí lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò ní bẹ́ẹ̀ ṣe mọ Ọlọ́run tó lónìí, àwọn ọmọ yín sì lè mọ Ọlọ́run jù yín lọ. Oh Lord, let my children know you more than me. Ẹ jẹ́ kí àwọn ọmọ mi, ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín jù mí lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àgbáyé mo bẹ̀bẹ̀ lónìí. Ẹ jẹ́ kí àwọn ọmọ mi, ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín jù mí lọ. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín jù mí lọ. Ẹ jẹ́ kí wọ́n sìn yín jù mí lọ. Lórúkọ Jésù Kristi, ẹ jẹ́ kí wọ́n sìn yín jù mí lọ. Lórúkọ Jésù, ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín jù mí lọ. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Bí mo ṣe ń gbàdúrà yẹn, ó ní mo rántí mọ́mì yẹn tàjọ ń sọ̀rọ̀ kò tiẹ̀ tí ì pẹ́ rárá báyìí. Mi ì rò bó tí ì ju oṣù mẹ́ta lọ. Ṣé ẹni bá ṣe ń sọ̀rọ̀ yẹn ni wọ́n ń làmẹ́ǹtì burúkú. Ẹ mọ nǹkan tán làmẹ́ǹtì fún. Wọn ò làmẹ́ǹtì fún iṣẹ́ wọn o. Wọn ò làmẹ́ǹtì kí ọ̀nà wọn dá o. Wọn ò làmẹ́ǹtì pé létí wọn kọ́ lọ kán lè parí ẹ̀ o. Ohun tán làmẹ́ǹtì fún ni wípé
wọ́n ní Pastor Sam, mo ní ma, wọ́n ní kí ló fà tó fi le tó bẹ́ẹ̀ fún ọkọ wọn àti àwọn ọmọ wọn kí wọ́n rí Kristi báwọn ṣe rí. mo mà láìkí concern yẹn o. Wọ́n ò sọ̀rọ̀ lórí iṣẹ́ wọn pé iṣẹ́ wọn sálárì ò tó o. Wọ́n ò sọ̀rọ̀ lórí iṣẹ́ wọn pé iṣẹ́ wọn pé wọn ò tí ì ríṣẹ́ o. Ìyẹn kan ló ń sọ. Wọ́n sọ pé kí ló fà gan tí ọkọ wọn àti àwọn ọmọ wọn tí wọn ò rí Kristi báwọn ṣe rí. Ẹ rí, wọ́n ṣàlàyé pé lóòótọ́ ọkọ wọn lọ ṣọ́ọ̀ṣì o. In fact kì í ṣe pé ọkọ wọn lọ ṣọ́ọ̀ṣì nìkan, ọkọ wọn ló dẹni tó mú wọn lọ church. Ilé táwọn ti jáde wá wọn kì í lọ ṣọ́ọ̀ṣì ń bẹ̀. Wọn kì í ṣe Muslim o, but wọn kì í lọ ṣọ́ọ̀ṣì. Wọn ò gbàgbọ́ nínú Jésù, wọn ò gbàgbọ́ nínú ohunkóhun. Wọ́n gbàgbọ́ nínú pé kéèyàn ṣe kárakára kó dẹ̀ make ẹ̀, ìgbàgbọ́ tiwọn ni. Ṣùgbọ́n wọ́n táwọn lọ́kọ ọkọ wọn lórí dájú pé kò force wọn o, ó persuade wọn títí tí wọ́n fi ń lọ ṣọ́ọ̀ṣì ni. Ṣùgbọ́n ọkọ wọn náà nígbà tí kò àwọn nominal Christians yẹn ni mọ nǹkan tó ń ṣe tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Even àwọn ọmọ wọn kò sí ètò ń lọ ṣọ́ọ̀ṣì ní wọn pẹ̀lú ẹ̀. Wọ́n ní nǹkan táwọn pastors ń ṣe ò tiẹ̀ make sense, behavior wọn ò make sense sí wọn, so wọn ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Wọ́n ní kí ló táwọn ìdílé wọn ò ṣe rí Kristi báwọn ṣe rí. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé àwọn pastor yẹn wọn ò dáa, mi ò bá yín jiyàn o. Èmi gan ò gbà tiwọn láti bí ìdẹnu ọ̀nà yẹn o. Ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn ni wípé ẹ dákun, tí accident bá ṣẹlẹ̀ lójú ọ̀nà, mọ́tò ńlá ó dẹ̀ dànù, àwọn bíi 20 people wọ́n kú lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ jọ ṣé àwọn èèyàn wà ní wọ mọ́tò mọ́ nítorí accident yẹn? Torí pé àwọn pásọ̀ kan ò dáa, ṣé ìyẹn wá túmọ̀ sí pé kẹ́yìn má mọ Ọlọ́run? Ẹ máa wà náà ní tẹ́ máa rí ìjọ tẹ́ ti máa dàgbà nínú Kristi. Ẹ ní choice. Tí plane bá crash, ẹ ṣáà mọ̀ iye àwọn èèyàn tó máa ń sọ pé ó kú tí plane bá crash, ẹ jọ ṣé ìyẹn wá jẹ́ kí wọ́n bánu plane pé plane ò gbọdọ̀ gbé èèyàn mọ́? Irọ́, kò mean pé àti ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ òdì òní pé wọ́n ti di nànà tùkalẹ̀, kò túmọ̀ sí ohunkóhun. Ọ̀nà evangelism kan ni mo tún jẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn o. Tó máa sọ fún àwọn èèyàn tó máa ń sọ fún mi pé àwọn pastors yẹn ìjọ wo la tẹ̀ fẹ́ lọ lónìí bàbá wípé mọ́tò l'accident, ìyẹn wá mí pé àní wọ mọ́tò mọ́. Even àwọn tó kú ọ̀ngàn mọ́tò náà máa fi kó wọn. So ìyẹn kọ́ ni excuse at all. Ẹ mẹ́nu kúrò lórí àwọn pastor, ayé yín ni ká fake focus. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká fi ṣe, mo sọ fún ẹ jẹ́ ká jẹ́ ministry wa. Ẹyọ pé àwọn relative wa tá bá fẹ́ ní ìsinmi, tá fẹ́ ní ayọ̀, tá fẹ́ kí Ọlọ́run kó kọjú sí wa ṣe lóore, ẹ já sọ fún Ọlọ́run Jésù Olúwa. Bí ẹ ṣe ti bá Paul pàdé ní ojú ọ̀nà Damascus, Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n lè gba ìdìdí Ọlọ́run. Tá bá ní àwọn tó ní issues yẹn ni o kò tiẹ̀ sẹ́ni tí ò sí lábẹ́ irú prayer yẹn. Tẹ́ ẹ bá ní issue fúnra yín, àwọn relative yín, àwọn àbúrò yín ńkọ́, àwọn ẹ̀gbọ́n yín ńkọ́, ṣé àwọn náà wọ́n mọ Kristi bẹ́ẹ̀ ṣe mọ́ yìí? So kò sẹ́ni tí ò sí lábẹ́ irú àdúrà yìí. Kò sẹ́ni wẹ̀ ìwọ ti bọ́ kọ́, ìwọ lè mọ Kristi káwọn ọmọ ẹ mọ Kristi, ṣùgbọ́n àwọn àbúrò ẹ ńkọ́, àwọn ẹ̀gbọ́n ẹ ńkọ́. Oh Lord, as you met Paul on his way to Damascus, meet my children so they can receive the seal of God. Jésù Olúwa, bí ẹ ṣe ti bá Paul pàdé ní ojú ọ̀nà Damascus, Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n lè gba ìdìdí Ọlọ́run. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, bí ẹ ṣe ti bá Paul pàdé ní ojú ọ̀nà Damascus, ní orúkọ Jésù Kristi, Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n lè gba ìdìdí Ọlọ́run. Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n lè di kò ṣeé mú. Olúwa bá àwọn ọmọ mi pàdé kí n lè jẹ gbádùn àwọn ọmọ mi. Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n má bá parí ayé wọn lórúkọ sínú òkùnkùn. Olúwa bá àwọn ọmọ mi pàdé kí wọ́n má bá parí ayé wọn sínú òkùnkùn. Olúwa bá àwọn ọmọ mi pàdé. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo, àṣírí kan wà èyí tó borí gbogbo agbára òkùnkùn, tó borí gbogbo agbára Sátánì pátá. Àwọn demons tí òun ní fi rí ọ̀nà àbáyọ wọnú ayé wa. Àṣírí kan wà bẹ́ẹ̀. Ṣe rí àṣírí yìí, òun náà ló máa fún wa ní guarantee ìgbé ayé rere nínú ayé yìí àti ní ìjọba tó ń bọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. 2 Corinthians chapter 1 verse 21 and 22. 2 Corinthians chapter 1 verse 21 and verse 22. Ẹgbọ́n kan tí Bíbélì sọ ni. Ó ní ǹjẹ́ nísinsìnyí ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀
àti ẹ̀yin pẹ̀lú nínú Kristi tí ó sì ti fi àmì òróró yàn wá ní Ọlọ́run. Ṣé ti gbọ́? Ọlọ́run ni o. Òun ló fẹsẹ̀ wa múlẹ̀ nínú Kristi. Òun ló sì fi àmì òróró yàn wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì parí. Ní verse 22 Bíbélì sọ pé ó ní ẹni tí ó sì ti fi èdìdì dì wá pẹ̀lú, tí ó sì ti fi ẹ̀mí wa tí ó sì ti fi ẹ̀mí náà sí wa ní ọkàn gẹ́gẹ́ bí ẹ̀rí ìdánilójú. Bóyá tí n bá ka ọ̀rọ̀ yẹn ní last sentence yẹn ní èdè òyìnbó, bóyá ẹ máa ní clear picture. Verse 22 yẹn ó ní who has also sealed us and given us the Spirit in our heart as a guarantee. Oh my God. Gbogbo alámọ̀ kan tán pè ní guarantee. Ẹ mọ̀, bóyá ẹ lọ ra tẹlifíṣàn, wọ́n ní tẹlifíṣàn yìí ó ní guarantee ọdún 2. Ìyẹn túmọ̀ sí pé láàrin ọdún 2 tẹ́ ti bẹ̀rẹ̀ sí tẹ́ ti rà lọ́wọ́ wa tó bá bàjẹ́ ẹ pè wá, a ó change ẹ̀ fún yín. Abájọ táwọn kìrìsìtẹ́nì kan tí wọ́n kàn ń gbé ìgbé ayé fàmílì tẹ̀ ń tutọ́, wọ́n ní guarantee ni. Ẹjọ́ èwo ló máa pé èèyàn jù kí Ọlọ́run fi èdìdì rẹ̀ dì wá kó tó wá fi guarantee tì í. Oh dádì, ṣé ń gbọ́rọ̀ mi? Kò sí guarantee nínú ìran. Ẹ gbà mí sọ fún yín. Ó yẹ kẹ́yìn náà mọ̀. Mọ́dún tẹ̀ tí ń gbọ́ ìran bọ̀ ni. Ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run sọ pé tó bá lè ṣe báyìí òun aṣẹ́gun ẹ̀. Ṣé guarantee wà nínú ọ̀rọ̀ yẹn? Kò sí guarantee nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò sí guarantee nínú ètò iṣẹ́ láyé. Tó bá wà, kí ló ṣe mí náà tí mi ní ṣe? Mi ò ṣe rí láyé. Mi ò sì gbàdúrà pé màá bá wọn ṣe láyé. Mo sì yin Ọlọ́run fún ìgbé ayé tèmi. Ọ̀rọ̀ tí mo fẹ́, ìgboyà tí mo fẹ́ kẹ́ sin Ọlọ́run débẹ̀ nìyẹn. Ẹ rí, ibi tí guarantee wà ó ní ìbáṣepọ̀ wa pẹ̀lú Jésù. Torí pé òun ló máa fi èdìdì yẹn dì wá tá a fi guarantee tì í. Oh God. Ṣé rí, tá a bá gba àwọn àdúrà kan, àwọn ọ̀rọ̀ wọn yóò lè yé wa. Ṣé láà máa yín mú? Torí pé version Christianity wà la máa jókòó tì. N tó tẹ́ wa lọ́rùn yẹn, tá a ti mojú ẹ̀ yẹn tipẹ́tipẹ́ yẹn, òun nìkan ló máa yé wa. Ṣùgbọ́n àwọn tó bá rí ìran ọ̀run, oh my God, nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́ba yẹn wọ́n máa jùlẹ̀ ni, wọ́n á gbá ti Ọlọ́run mú. Jésù Olúwa, ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Ọlọ́run mi, oh Lord, show me a vision of heaven so I can see a clear path to you. Ṣé tá a bá mọ ọ̀nà dé ọ̀dọ̀ Ọlọ́run, mo fi dá wa lójú níwájú Ọlọ́run àti ènìyàn. A fẹ́ máa sọ nígbà mi ṣeré o, nígbà mi a fẹ́ máa gbàdúrà pé Jésù máa ti dé báyìí. Mi ṣeré o, mo ń sọ̀tọ̀ fún wa o. Ẹnìkan ló sọ bẹ́ẹ̀ fún mi o. Ó lẹ́sà, ó ní òun mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ni sàmú ní kí ló dé. Ó ní òun kàn wo bí ayé òun ṣe rí. Òun wo bí tóun ti ń bọ̀, òun wo bí tóun mú un dé lọ́wọ́lọ́wọ́ báyìí láti ìgbà tóun ti ń tẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ yẹn, àwọn kan tẹ̀ ń sọ fún ayé tí mò ń tẹ̀lé yẹn, ayé mi wá yí padà débi pé wọ́n ní lánàá àwọn gbàdúrà lọ́wọ́, àwọn sọ pé Olúwa máa tí ì dé báyìí kí n jẹ́ ìgbádùn jù báyìí lọ. Mo kàn bú sẹ́yìn, mo ní kí ló dé? Wọ́n ní if you know where I'm coming from, ó ní wọ́n ní ẹ̀ní sọ bẹ́ẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run báyìí, kíkú wá lóun fẹ́ dé tàbí kí Jésù lóun fẹ́ dé pé nǹkan burúkú ni. Wọ́n ní ẹ̀wọ̀n ìgbádùn tọ̀run ni, òun lè jẹ́ ń rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́yìn náà bá wò nídàkejì ẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kán kó jáde lẹ́nu wọn, ṣùgbọ́n èmi ò rí wọn blame o, torí pé wọn ò lérò ẹ̀ pé ayé wọn lè rí bẹ́ẹ̀. Jésù Olúwa, ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ fi ìran ọ̀run hàn mí, Olúwa ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Olúwa ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Olúwa ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, àwọn kìnnì kan wà tá à ń ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó pé kò yẹ ká dáwọ́lé láyé. Àwọn àìṣòótọ́ wẹrẹ nítorí pé a fẹ́ gba ìwé ìgbélú, àwọn àìṣòótọ́ wẹrẹ nítorí pé a fẹ́ rí promotion, àwọn àìṣòótọ́ wẹrẹ nítorí pé a fẹ́ rí ẹ̀tọ́ ìjọba gbà. Àwọn kò yẹ ká bá wọn dáwọ́lé tó pa a ní ìran ọ̀run nítòótọ́. Tẹ́ bá rántí láyé ìgbà kan mo sọ fún wa, mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìwé oníwèé tẹ́ fi ń ṣiṣẹ́, ẹ ló dá padà tẹ́ bá fẹ́ ní ìwé ara yín. Ọlọ́run ayérayé ẹ mà ṣe o,
mo tún dúpẹ́ lónìí o. Ìdí ẹ̀ ni pé Ọlọ́run sọ ti ọ̀rọ̀ ẹ̀rín lẹ́yìn débi pé a rí àwọn tó gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí tàjọ́ ń sọ̀rọ̀ wọ́n ti ní ìwé tiwọn. Tí iṣẹ́ nìkan kì í ṣe ẹni méjì o. Wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tá a sọ yẹn wọ́n dẹ̀ ṣe èmi délé. Mo ti rí ẹnìkan tó yẹ pé oh God, mo rí mọ́mì yẹn wọ́n kàn lọ bá ọ̀gá wọn ní obìnrin náà lọ́gá wọn. Wọ́n dẹ̀ kúnlẹ̀ ọ̀gá wọn òyìnbó ní oníwáì tó fi kúnlẹ̀ torí àwọn kì í kúnlẹ̀ nílùú wọn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n dẹ̀ sọ fún wọn pé ìwé táwọn ń lò yìí orúkọ wọn kọ́ ni Kẹ́mi, àwọn kì í jẹ́ Kẹ́mi, àwọn ò jẹ́, kò sí àbúrò wọn kan àtẹ́gbẹ̀gbọ́n wọn kan tó ń jẹ́ Kẹ́mi. Wọ́n ní Vic lórúkọ wọn. Wọ́n ní ìwé táwọn fi ń ṣiṣẹ́ pé ìwé oníwé ni, àwọn ò tí ì gbàwé. So àwọn gbé ìwàásù kan lánàá làwọn á sọ pé irọ́ o, tẹ bá fẹ́ sáàkì wọn àwọn ti rẹ́dì báyìí kẹ́ sáàkì wọn. Wọ́n lẹ́ni yẹn kàn bú sẹ́rin ni ó nínú ń dùn, ó ní yá irú òṣìṣẹ́ tó ń fẹ́ ni, ó ní kó lọ dáwọ́ oníwèé padà, ó ní but òun á máa pè é ní Victoria but ìgbà míì Kẹ́mi yẹn lè wá sẹ́nu Kẹ́mi ó lóun láìkè orúkọ yẹn gan, ó ní but òun ti gbọ́ bẹ́ẹ̀ bọ̀ wọ́n á change wọ́n á try láti change orúkọ yẹn padà sí Victoria lẹ́nu òun. Ṣùgbọ́n bí tí mò ń lọ́bẹ̀ ni pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nípasẹ̀ ọ̀gá yẹn onímọ̀mí yẹn fi gbàwé pé kó máa wọ́ọ̀rì gbogbo ọ̀nà wọn á fi bá gbàwé. Ẹgbọ́n ṣẹ́yìn náà rí i pé èèyàn ń ṣera ẹ̀ ní ẹ̀rí. Mo wá ń bá dáàdì kan sọ̀rọ̀ láìpẹ́ yìí mo wá béèrè ìbéèrè kan nígbà tí wọ́n sọ ìtàn kan fún mi. Mo ní kí ló tẹ́ fi ṣe léyìí ẹ lọ ra páàtì òkú wọ́n débi pé wọ́n mú yín lọ oh God bọ́dẹ̀ ṣiṣẹ́ kó yín náà nìyẹn tí wọ́n fẹ́ rẹ̀ jà lọ́jà àṣà lọ bẹ́ lẹ́jà wọ́n á mú wọn lọ sí burial ground. In fact gan wọ́n jọ gbé jáde ni òkú olókùú tí wọ́n sin lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ gé páàtì ẹ̀ fún wọn lọ. Wọ́n sanwó. Wọ́n náà mo ní kí ló mú yín ṣe yẹn. Ọ̀rọ̀ tí wọ́n á sọ ọ̀rọ̀ yẹn kan frustrate mi ni mo ní ọ̀rọ̀ kàtìkàtì ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ létí mi. Wọ́n ní kí n má bínú wọ́n ní òṣì ló tì wọ́n débẹ̀. Mo ní irọ́ ni òṣì kọ́ ló tì yín débẹ̀ ẹ̀yin lẹ́fẹ̀ẹ́sẹ̀ ara yín rìn lọ kò sí nǹkan tó ń gbé ní kíní kan tì mí. Wọ́n ní you are not in my shoes lẹ́sìn sọ bẹ́ẹ̀. Mo ní irọ́ lẹ́pa. Mo á sọ ìtàn apọ́stù fún wọn. Mọ apọ́stù. Mo ní dáàdì mo ní ẹ wá gbọ́ ìtàn ẹnìkan tó ń tán pè ní apọ́stù. Mo ní à ń kan ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ni. Mo wá wà ní orí ẹ̀mí kan fi pákó kan ṣọ́ọ̀ṣì. Àwa ń ṣe rúùfù ẹ̀ lọ́jọ́ yẹn. Wọ́n ń kan igi tí wọ́n fẹ́ gbé páànù lé lórí. Èmi wá gun ládàá lọ bá àwọn kápẹ́ńtà lókè. Bẹ́ẹ̀ ni wọ́n pè mí pé ẹskísà wọ́n máa ń béèrè yín ẹlòmíà ní dáàdì wọ́n ń béèrè yín o. Mo bá sọ̀kalẹ̀ ń bá rí ọkùnrin ọ̀hún ó wọ súùtù ó ló ní ká bọ́ sẹ́gbẹ́ kan ló wá kí mi dáadáa ó ní ṣé àwọn èrè tó wà ń bí iṣẹ́ àwọn ọmọ ìjọ wa ni. Mo ní bẹ́ẹ̀ ni àwọn kan ò tiẹ̀ wá gan wọn ráyè wa ọ̀gá wọn fún wọn ní àyè ibi iṣẹ́ ara àwọn ọmọ ìjọ wa ni. Ó ní what pẹ̀lú bó ṣe yọ̀ǹgì tó yìí ló ti ní adúrò èrò yìí ó ní irú mọ́tò wo ló ń lò. Mo ní ẹsẹ̀ mi ni mò ń lò. Ó ní abomination. Ó ní ilé wo mélòó ni mo kọ́lé sí ìlú mi. Mo ní rárá mi ò tiẹ̀ mọ̀ ìlú ọ̀hún gan. Ó ní mi ò ní ilé kó yín kan. Mo ní mi ò ní ilé. Ó ní what ibi tí mò ń lọ ẹ̀yàn ọmọ Ọlọ́run. Ó dárúkọ àdúgbò kan ní Èkó yìí wọ́n pè ní Ìgàndò. Ó ní ibẹ̀ ní grand master wà. Ẹ̀yà kẹ́ mọ̀ kan tó mọ̀ ní grand master. Pastor kì í jẹ́ grand master. Wòlíì kì í jẹ́ grand master. Wọ́n náà máa ṣe fún mi. Ó ní anyhow tí n bá fẹ́ ni wọ́n lè ṣe sí ríǹgì fún mi. Wọ́n lè ṣe sí bẹ́ẹ̀tì mi. Wọ́n lè ṣe sí kíní irin kan báyìí tí wọ́n fi mú táì yẹn. Wọ́n ní wọ́n lè ṣe síbẹ̀ fún mi. Ó ní orúkọ mi agbájúgbajà ní káàkiri àgbáyé. Mo ní lọ́n káàkiri àgbáyé lọ́nà ẹ̀tì ẹ̀ní lẹ́kọ̀ọ́. Mo ní ẹ̀tì ẹ̀ní lẹ́kọ̀ọ́. Nígbà tó lọ tán mo ń láti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fáwọn ọmọ ìjọ. Àwọn ni mo fi ṣe ọlọ́pàá. Ń báyìí ló ṣẹlẹ̀ o. Mo pe àwọn ọmọ mi oníṣẹ́ rí máa tájọ sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tá à ń ṣiṣẹ́ lọ́ tó wá yẹn tó bá ti béèrè mi ò sí nílé o mi ò ní kẹ́ ẹ parọ́ irọ́kọ̀ yẹn o òun báyìí ló ní kí n ṣe o torí àwọn máa ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn ọmọ wa dáadáa. Mo á pè wọn àbẹ̀fẹ́ kí n ṣe yẹn pátì kan máa sọ̀rọ̀ tó kéré lókèrè jù ní ó lóun fẹ́ jẹ́ kẹ́ ẹ lò mí fún rituals mo ní á dẹ̀ dáa fún ẹ lónìí kan tó sọ yìí tẹ́ bá fẹ́ kí bàbá yín lò yín fún ritual máa yẹn ritualist ni ẹ yá lé dànù. Wọ́n á ṣe fún mi náà sọ òun sọ kan tó máa fi ṣe o. Sam Adeosun náà rèé o tó máa ń sọ fáwọn èèyàn Sam Adeosun náà rèé o tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní abúlé tèmi tí mò ń gbélé kó yìí ẹ̀dẹ̀ ń gbọ́ mi l'Amẹ́ríkà ẹ̀dẹ̀ ń gbọ́ mi láìsí ọwọ́ àpọ́sù bẹ́ẹ̀ ìtàn yẹn ni mo sọ fáwọn dáàdì yẹn mo ní kílẹ̀ ń sọ lẹ́nu yìí ẹ̀yin lẹ̀ mọ́ lọ́rùn ṣé mo ní shortcut wọn bolo wá gbé yín dé báyìí wọ́n ní ayé wọn náà rèé àìlèsùn àìlèwo wọ́n á dijú báyìí wàhálà
wọn ò ṣe ní ìdí wàhálà gbà tán lọ yọ páàtì ìyá òyà tán sin tán táwọn ọmọ ẹ sọ pé ó ti rest in peace. Ẹ jẹ́ kó rest in peace, a máa dà yín láàmú náà ni. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a ní láti rí ìran ọ̀run ká lè rí nǹkan tá à ń sọ yìí. Tá a bá rí ìran ọ̀run, irọ́ ni. Èyàn kàn gbé ayé yẹn bí ìgbà tí ò gbé ayé, á gbé ayé nu frustration. Jésù Olúwa, ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín tààrà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ fi ìran ọ̀run hàn mí kí n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Olúwa ẹ fi ìran ọ̀run hàn ọmọ mi kí wọ́n lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Ẹ fi ìran ọ̀run hàn ọkọ mi, ẹ fi ìran ọ̀run hàn aya mi kí ó lè rí ọ̀nà dé ọ̀dọ̀ yín. Ó yẹ gbàdúrà ẹ jọ̀ọ́, ẹ bẹ̀bẹ̀ fún ìran ọ̀run. Òun nìkan ló lè wàásù fún wa. Ìran ọ̀run yẹn tá a bá rí gangan, òun nìkan ló lè mú gbogbo yé wa. Ó yẹ máa gbàdúrà, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ká tó kò lórí àdúrà ni, mo fẹ́ ká ṣiṣẹ́ ńlá kan, iṣẹ́ miracle ńlá ni. Tá a bá rí ẹnikẹ́ni tí ó ń retí pépà ẹ̀ níbi kankan, tá a bá rí ẹnikẹ́ni tí wọ́n competition mọ́, tá a bá rí ẹnikẹ́ni tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ dá dúró ni wọ́n ti kọ̀wé mọ́ níbikíbi, tàbí ó ní ìwé níbikíbi. Ṣé ẹ ní ìwé ní ọ̀dọ̀ immigration ni? Ṣé ẹ ní ìwé lọ́dọ̀ ọlọ́pàá? Ṣé ẹ ní ìwé níbi iṣẹ́ yín? Àwọn ìwé tí ò lè fún ọkàn yín ní ìsinmi, àwọn ìwé tí ò ní mú yín tẹ̀síwájú. Ibikíbi tí ìwé bá wà lórí ọ̀rọ̀ yín, ẹ̀yin wá fẹ́ gbàdúrà yẹn, ẹ mọ̀ díẹ̀. Èdìdì Ọlọ́run ó fẹ́ ṣiṣẹ́ báyìí. Ṣé rí èdìdì èèyàn ní gbogbo àwọn ìwé wọ̀nyẹn? Ìbá jẹ́ ìwé láti ọ̀dọ̀ ọlọ́pàá, ìbá jẹ́ ìwé láti immigration, ìbá jẹ́ níbikíbi ìwé tí ò lè favour yín, òun la fẹ́ gbàdúrà. Ìwé tí kìí ṣe ìwé promotion, òun la fẹ́ gbàdúrà ṣe lòdì sí. Mo dẹ̀ fẹ́ kẹ́ fi ọkàn sí báyìí. Nínú ìwé àwọn ọba kìíní, 1 Kings chapter 21 verse 8 to 10. 1 Kings chapter 21 verse 8, verse 9 and verse 10. Kí ìtàn kan wà níbẹ̀, ṣùgbọ́n a ní lè gbé lókè, a ní lè gbé sáré. Tẹ́ bá ráyè ẹ̀ lọ ka gbogbo ẹ̀ fúnra yín, máa ṣàlàyé bí tó kí n ṣàlàyé. Wọ́n sọ̀rọ̀ nípa ìyàwó ọba yẹn. Bí sọ pé ó ní bẹ́ẹ̀ ni ó kọ̀wé ní orúkọ Ahabu, ìyẹn ọba. Ó sì fi èdìdì ọba ó fi dì í. Ó sì fi ìwé náà ránṣẹ́ sí àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tó ń gbé ní ìlú tí Nábótì ń gbé. Tó ṣẹlẹ̀ ní wípé ọba yẹn lójú kòkòrò, ó fẹ́ gbalẹ̀ onílẹ̀. Ẹni tó dẹ̀ ń lẹ sọ pé òun ò lè fún yín nílẹ̀ òun, ó ní kó ta, ó lóun lè ta fún yín. Ó ní ogún ìdílé wọn ni. Ó ti wà ní generation to generation náà ń pass across. Inú ọba ọ̀dọ̀ ẹ̀dùn. Ìyàwó béèrè pé kí ló ṣẹlẹ̀? Ó ní bàbá ló ṣẹlẹ̀, ààyè ní kò lé tó yẹn, a máa set it up ni. Nígbà tó dé verse 9 ìwé ìyẹn ni wọ́n sọ pé ọ̀yà ọba yẹn wá kọ̀wé lórúkọ ọba, ó gba síìlì ọba yẹn. So ọba náà mọ̀ ń pa ẹ̀, ó gba síìlì ọba, ó fi tẹ̀, ó ń tẹ́lú bàbá ẹ̀mí á ṣe. Wọ́n ní verse 9 ní nínú ìwé náà ó kọ pé ẹ kéde àwẹ̀ kí ẹ sì fi Nábótì sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Ó ní ẹ fún ní first promotion. Gbogbo ìwé tí wọ́n fi dín lọ́nà yẹn, wọ́n fún yín ní first hope ni. Verse 10 ó ní ṣùgbọ́n kí ẹ fi ènìyàn méjì àti ẹni búburú síwájú rẹ̀ láti jẹ́rìí sí pé ó bú Ọlọ́run àti ọba. Nígbà náà ni kí ẹ mú jáde kí ẹ sì sọ ní òkúta pa. Ẹ̀rí ó máa ṣe ó ṣe lọ́pọ̀lọpọ̀. Ibi nǹkan tán pè ní ènìyàn lẹ́ ń wò yẹn, torí pé ọkàn ènìyàn burú jáì. Bẹ́ẹ̀ ni ta ló lè mọ ọkàn ènìyàn? Kò sí. Ó ní ẹ promote ẹ̀. Now ọjọ́ tán fẹ́ inaugurate gangan yẹn, ẹ ti set àwọn èèyàn burúkú méjì kan. Wọ́n á kàn náwó ni pé hello ẹjọ́ o, kẹ́ tó mí ní kẹ́ máa yan arákùnrin yìí síbi tẹ́ fẹ́ yàn sí o, ṣùgbọ́n nǹkan báyìí ló ṣe. Ẹ̀rí òun lè máa fi rin gbà míì tẹ́ máa rẹ́ lómi pé nǹkan tó tán dẹ̀ accuse ẹ̀ fún kò ṣe, ẹnìkan kan takú ṣá ni pé ìwọ láyé mi nígbà yẹn la máa pariwo. A sọ fún Ọlọ́run báyìí pé Jésù Olúwa, gbogbo ìwé tí a kọ tí kìí ṣe fún àǹfààní mi, gbogbo ìwé tí a kọ tí kìí ṣe fún ìtẹ̀síwájú mi, Olúwa sọ ìwé náà di yẹpẹrẹ láti alẹ́ yìí lọ, láti ọ̀sán yìí lọ, láti òru yìí lọ. Nǹkan tẹ́ fẹ́, àdúrà tẹ́ fẹ́ gbà nìyẹn. All documents that will not favour me or not for my progress, make them irrelevant in Jesus' name. Gbogbo àwọn ìwé yẹn Olúwa sọ wọ́n di yẹpẹrẹ. Gbogbo ìwé tá a kọ
ṣe lòdì sí mi. Èyí tá a kọ tá a fẹ́ sọ pé irọ́ o due for promotion yẹn. Èyí tá a kọ tá a sọ pé irọ́ o a ò ní fún ẹ ní ìwé ìgbélú láíláí. Èyí tí a kọ tá a sọ pé a máa deport ẹni. Èyí tá a kọ tá a sọ pé a ò ní gba promotion lé iṣẹ́ yìí. Èyí tá a kọ tá a sọ pé a máa dismiss ẹni. Gbogbo ìwé tí a kọ pátá tí kìí ṣe fún àǹfààní mi tàbí ìtẹ̀síwájú mi, gbogbo ìwé náà láti ìsinsìnyí lọ ó yá ẹ sọ di yẹpẹrẹ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ìwé tí a kọ tí kìí ṣe fún àǹfààní mi ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ sọ di yẹpẹrẹ, Olúwa ẹ sọ di yẹpẹrẹ. Gbogbo ìwé tí a kọ tí kìí ṣe fún àǹfààní mi ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ sọ àwọn ìwé náà di yẹpẹrẹ. Gbogbo ìwé tí a kọ tí kìí ṣe fún ìtẹ̀síwájú mi, tí kìí ṣe fún oríire mi, tí kìí ṣe fún ìṣerere mi lórúkọ Jésù Kristi, Olúwa ẹ sọ ìwé náà di yẹpẹrẹ. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà àánú wa. Wọ́n ní àkókò ti lọ. Ẹ já lọ sínú àdúrà àánú wa. Tí n bá ti ní ẹ já lọ sínú àdúrà àánú, ohun tí mo sọ ni pé ẹ jẹ́ ká béèrè nǹkan kan tó ṣe pàtàkì lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ sọ fún wa pé bá ṣe ń gbàdúrà àánú ní tiwa ni pé a máa ń change posture wa. Torí pé ẹni tó bá fẹ́ gba nǹkan níbì kan, òun ló máa tẹríba o. Ẹ bá fẹ́ gba nǹkan níbì kan lọ́wọ́, ẹni tó bá fẹ́ gba nǹkan níbì kan, òun gangan ló máa gọ̀ o. Kì í ṣe pé ó máa sọ fún ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ pé ó yá mo pàṣẹ fún ọ. Mo èèyàn kì í pàṣẹ fún ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ o. Ó yẹ ẹ tẹ̀síwájú, ẹ máa gbàdúrà yẹn. Ẹ̀yin o, ẹ máa gbàdúrà yẹn, ẹ máa gbàdúrà. Ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀. Ẹ béèrè ohun tí ẹ fẹ́ gangan lọ́wọ́ Ọlọ́run. Bóyá ní nǹkan kan tí a ò tí ì so máa àdúrà tòní, ó yẹ máa sọ fún Ọlọ́run. Ẹ ní ìgbàgbọ́ o pé Ọlọ́run ti ṣe. Ẹ gba Ọlọ́run gbọ́ pé prayer tòní ẹ̀yin ni Ọlọ́run ó dá yàtọ̀ fún. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú. Òjò àánú kó máa rọ̀ báyìí káàkiri àgbáyé. Òjò àánú kó máa rọ̀ báyìí. Ilékílé tẹ́ ti ń gbàdúrà yìí, òjò àánú rọ̀ débẹ̀. Ọ̀nà tẹ́ ti ń gbàdúrà yìí, òjò àánú rọ̀ débẹ̀. Inú mọ́tò lẹ wà ní, òjò àánú rọ̀ débẹ̀. Ibi iṣẹ́ lẹ wà, mo ní òjò àánú rọ̀ dé ọ̀dọ̀ yín. Ní orúkọ Jésù, tẹ́ bá wà nílé yín, òjò àánú rọ̀ lé yín lórí. Lórúkọ Jésù Kristi, tẹ́ bá wà ní ìrìn àjò lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ń gbàdúrà yìí, òjò àánú rọ̀ lé yín lórí. Ó yẹ máa gbàdúrà. Tó wá pé lọ́wọ́lọ́wọ́ tàn wá yìí, orí ìrìn lẹ́wà, òjò àánú rọ̀ lé yín lórí. Tó wá pé jókòó ni, mo ní òjò àánú rọ̀. Bẹ́ẹ̀ kúnlẹ̀ báyìí, òjò àánú rọ̀ lé yín lórí. Tẹ́ dọ̀bálẹ̀ sílẹ̀, òjò àánú rọ̀ lé yín lórí. Bí ọwọ́ agbára Ọlọ́run ti ṣe fún yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lẹ́ẹ̀kan sí torí pé ẹ ṣeun, torí pé àánú yín dúró láéláé, torí oore ọ̀fẹ́ tẹ́ fún wa nínú àdúrà yìí. Bàbá Olúwa ẹ gba ọpẹ́ wa, ọmọ ìgbà ọpẹ́ wa, ẹ̀mọ́ gba ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín bí mo ṣe sọ ní ìsìn. Mo ní òjò àánú, mo ní kó rọ̀ lé yín lórí lórúkọ Jésù Kristi. Èdìdí Ọlọ́run téèyàn fi ń bọ́ lọ́wọ́ òkùnkùn, téèyàn fi ń bọ́ lọ́wọ́ ogun ayé, téèyàn fi ń bọ́ lọ́wọ́ wàhálà àti ìdààmú, téèyàn fi ń bọ́ lọ́wọ́ ìdúrólójú kan tàbí ìpadà sẹ́yìn lórúkọ Jésù Kristi. Ọlọ́run fi èdìdí rẹ̀ dì yín báyìí lórúkọ Jésù Kristi. Ó fi di àwọn ọmọ yín. Ìdí Ọlọ́run wà lára àwọn ọmọ yín báyìí ní orúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó yẹ kó rí ìrànrun pátá, Ọlọ́run fi ìrànrun hàn yín. Kẹ́ ẹ lè mọ ọ̀nà dé ọ̀dọ̀ Ọlọ́run pàápàá. Mo ní Ọlọ́run fi ìran rẹ̀ hàn yín. Ògo Ọlọ́run farahàn nínú ayé yín o. Mo sọ fún Ọlọ́run ọ̀run lọ́wọ́lọ́wọ́ báyìí pé àánú Ọlọ́run tó mú kí àdúrà gbà nínú ìrọ̀rùn, àánú Ọlọ́run bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi ó bà lé yín lórúkọ Jésù Kristi. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìjẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Mo ní kọ́lọ́run kó ṣàánú fún wa. Mo ní ẹ ti rí àánú Ọlọ́run gbà náà. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.